káàbọ̀ sí orí kan lórí ọ̀rọ̀ Olúaló láṣìwà ẹ̀ fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àṣà máa pẹ́ fún fídíò ẹni yìí tó sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó pè yá kan tí yá ẹ náà dá ẹwọ́ wọ́n sọ oríṣiríṣi ọdẹ tún pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ àṣírí nínú fídíò ẹwọ́ ẹ farabalẹ̀ tó gbọ́ fídíò dáadáa wọ́n á kékeré ọkọ̀ ní ìdá wọn lórí ìpìlẹ̀ láì kíkọ́ mọ̀ ìkẹsọ̀ sí ẹ ṣe àwọn fídíò ìwà àtìgbàgbà ìgbàgbà àwọn kan ti gbà ó kà má pọ̀ wá pọ̀lọpọ̀lọ ẹ̀ka tú ojú abẹ́ ìgbà tí àbúrò yín fẹ́ ṣègbéyàwó pẹ̀lú bàbá Olúaló ṣé gbogbo àwọn ẹbí wọn pátá náà wá síbẹ̀. pátápátá ló wá. àti bàbá Olúaló àti bàbá wọn àti ìyá wọn. Actually time gbà yẹn mi ò recognize face bàbá yẹn but mo rántí pé ẹ̀gbọ́n Olúaló obìnrin àǹtí Julie wọ́n wá. àǹtí Julie lórúkọ ẹ̀gbọ́n Olúaló. bẹ́ẹ̀ ni ó wá. ìyẹn Julia àwọn bí àgbàlagbà. ìyẹn Juliana ló ń jẹ́ Julie. ẹ máa sọ lọ. ó wá nígbà yẹn dẹ̀nà àwọn tó jẹ́ pípẹ́ bíi bàbá yẹn tọ́tọ́ ìgbà yẹn ti pẹ́ kó tó pé mo mọ̀ wọ́n ní torí ìgbà tábìlì mi bí first born torí bí Ìfàkì ló bí first born yẹn sí right. Ìfàkì ẹni ọ̀dọ̀ mi ló wà. first born tá ẹ̀ ń sọ yìí ṣé bàbá Olúaló náà bí fún. Olúaló bí fún kò bí ọmọ kékeré ni. mi ò tí ì débẹ̀ yẹn mo sì ń bọ̀ àbúrò yín Ìyábọ̀ tó ọmọ ọdún mélòó. kí lẹ sọ sà. àbúrò yín Ìyábọ̀ ó tó ọmọ ọdún mélòó. ṣé ìgbà tó ṣe wedding yẹn. ìgbà tó ṣe wedding. around 20. ẹni. hello. kí lẹ pé. 25 years old ló ṣe wedding gbà yẹn. 25 years làbúrò yín gbà yẹn tó ṣègbéyàwó. bẹ́ẹ̀ ni sà. lẹ́yìn ìgbéyàwó yẹn ìdí àbúrò yín ó lọ kó bọ́kọ ẹ̀ nílé. mi ò rò bẹ́ẹ̀ torí ìgbà tó kọ́ ṣe wedding yẹn sà. Èkó ló mú sí ní ọ̀dọ̀ ọ̀rẹ́ bí family friend ni. ta ló mú wọn sẹ́kọ̀ọ́. ọkọ ẹ̀. ìyẹn bàbá Olúaló. bí family friend bẹ́ẹ̀ ni bí family friend ni ló mú sí nígbà yẹn lẹ́kọ̀ọ́. so wọ́n pe má yẹn ní Adégòkè. Adégòkè ọ̀rẹ́ bàbá Olúaló. bẹ́ẹ̀ ni sà bí family friend ṣá but ní ìgbà kan náà kò ju bíi 3 months tó fi àbúrò mi síbẹ̀ yẹn ìjà ṣàṣẹ láàrin òun àti Olúaló. ta nìyẹn. máa family friend tábìlì mi àwọ̀dọ̀ yẹn bí mọ Adégòkè yẹn bẹ́ẹ̀ ṣàṣẹ láàrin òun àti Olúaló ó jẹ́ kó ṣàmú tábìlì máa ń pè mí ẹ̀ pé àbábẹ́ ló ṣẹlẹ̀ fóun pé àtàwọn ìgbọ́n lè tilẹ̀kùn mọ́hun tó lọ́ra kan ta kan ti gé tóun tó wọlé á ṣe máa gbá gate kí nǹkan kan ń gbà yẹn ni. so later ṣá ó ṣáà ní kó máa túbọ̀ ní Ìdó torí that particular time Alọ́ yìí orí òkè Èrìò ló bèsì sí. gẹ́gẹ́ bí wòlíì bàbá orí òkè. gẹ́gẹ́ bí wòlíì ní ìgbà yẹn orí òkè Èrìò ló máa ń wà throughout. torí kan tí mo fi ráàyè sẹ́yìn ni pé mí gan mi ìmọ̀ tẹ́lẹ̀ ọ̀wá tábìlì mi tó padà sí Èkìtì tó wá sí Èrìò tó wá lọ sí bóyá ọ̀dọ̀ àwọn fámìlì ọkọ ẹ̀ ló wà ní Ìdó ńgbà yẹn mi ò ṣàmọ̀ tó ṣàṣẹlẹ̀ tí n bá ṣàtìrí mo rí i pé kò sí ìfọ̀kànbalẹ̀ ní ara ẹ̀ ńgbà yẹn. lára àbúrò yín yẹn. bẹ́ẹ̀ ni kí ló ṣe ibùgàn mo rí yàn kan gan ọmọ tí mò ń sọ yìí gan second school ló wà ńgbà yẹn ogo ló fún mi lọ́wọ́ pé mọ́mì Tọ́lá kí ló ṣe àǹtí Ìyábọ̀ tí wọ́n rí báyìí mo ní èmi gan ò notice mo ṣàwá péjọ kan kí ló ṣe ó ní kò sí kankan gbọ̀gbà kan tó ṣàmá sọ́dọ̀ mi at long tó máa sí ọ̀dọ̀ mi ní Ìfàkì ó ṣàfojú bákan ní òdùn kí ló ṣe é ó ṣàgbẹ́rù ẹ̀ wá ó wá ní òun lọ sí òun ò gbé bẹ́ẹ̀ yẹn mọ́ òun tó bá jẹ́ tiẹ̀ máa bọ̀ ní ọ̀dọ̀ mi. òun ò gbé bo mọ́. ní Ìdó tí bàbá Olúaló ní kó máa bọ̀. ní ọ̀dọ̀ àwọn fámìlì ọkọ ẹ̀. fámìlì ọkọ. bẹ́ẹ̀ ṣáàṣọ ẹ nígbà yẹn òun tó bá má bínú máa bọ̀ ní ọ̀dọ̀ mi ní ilé bíbá ní Ìfàkì. tó bó ṣàṣe wà lọ́dọ̀ mi yẹn títí and that time ó dà pé lóyún oṣù 3 nígbà yẹn. sóyún àkọ́kọ́ àbẹ́lẹ̀ kejì. no first oyún ẹ̀ tó máa kọ́kọ́ ní fún. oyún àkọ́kọ́. bẹ́ẹ̀ ni ó ṣàlóyún 3 months pregnant lọ́dọ̀ mi mo ṣàgbé wá sí ọ̀dọ̀ mi nígbà yẹn wípé kí ni mo lè ṣe o mo ṣáà mo tira torí wọ́n ọ̀nà àgbà tó wà ní school torí ìfẹ́ UNAD ló wà ní school gbà kó tó. UNAD làbúrò yín yẹn wà.
bẹ́ẹ̀ ni lẹ́yìn ní ìgbà tó ṣègbéyàwó tán wọ́n sì ń lọ skul. ní Èkìtì State University bíbá ẹni ní sùúrù Ìwòròkó ẹni sùúrù ṣé ńgbà tí ìyàwó yín ṣègbéyàwó tán ó sì padà sí skul. ó padà sí school bọ̀ ìgbà tó ṣègbéyàwó yẹn tán ó padà sí school padà again bọ̀ tó ní oṣù mẹ́ta níjọ́ tí mo fi àìsàn ni pé torí ọ̀dọ̀ mi ló use mọ́ dáadáa tẹ́lẹ̀ nígbà tó wà ní school gan tó ti bẹ́ẹ̀ sà ó sì wà ní school nígbà tó ṣèyàwó fún so ẹ mọ̀ ó ti use mọ́ dáadáa tó every week ló máa ń ṣe ọ̀dọ̀ mi wá adé ní Friday or Thursday àpà ní Monday sí Ìwòròkó mi tí ó gbalé sí tó kó tàdí ó ṣáàdì ìgbà tó ṣe wedding yẹn tán mo fi màrí ṣáà pé kí ló ṣẹlẹ̀ ó wá ní àpò bá ṣe treat even gan mélòó kí náà àtàgbẹ̀ tí mo pé kò wá pì kò ṣáà mo tira ní ìgbà yẹn pẹ̀lú oyún oṣù mẹ́ta. pẹ̀lú oyún oṣù mẹ́ta títí tó ṣàfi bí ọmọ yẹn ọ̀dọ̀ yín ló bímọ sí. bẹ́ẹ̀ ni bọ́ tó ṣàlóyún yẹn tó ṣàlọ síbi oyún yẹn ṣàlọ síbi 7 months kò pé ilé tí wọn pé ṣó pọ̀lẹ́ pé kí àbúrò mi kó bímọ sí ọ̀dọ̀ mi mo wá pe ọkọ ẹ̀ òun máa sọ fún ìyàwó pé kó pe ọkọ ẹ̀ pé jọ sọ fún ọkọ ẹ̀ òfin yé pé mo bẹ́ẹ̀ jà but kò speak well gbalé o lè má ọ̀dọ̀ mi o lè má sùn sílé tó gbà wàá máa sùn sí ọ̀dọ̀ mi wípé tó wá máa bímọ wà lè lọ sí ilé ẹ̀tọ́ ìmọ̀ táwọn ẹ̀rá Èkìtì lè ṣe wọ́n lè máa sọ̀rọ̀ pé bọ́n ló ṣe wedding fábùrẹ̀ ilé tó nílé ọkọ jòkó ẹ̀dẹ̀ gbogbo aṣọ kẹ̀kọ́ lè máa sá ní oòrùn tó ìgbà yẹn ọkọ̀ ṣáàgbọ̀n ó gbalẹ̀ fún sísàlẹ̀ bí ọ̀dọ̀ àjọ lọ wálé yẹn. ibo làdúgbò yín yẹn. Omi Oníyọ̀ street. Omi Oníyọ̀ níbo nìyẹn. Yọ̀ street Ifáàkì. Ifáàkì Èkìtì. ṣé ńgbà tí bàbá Olúwalọ wá gbalé fún wọn ìyàwó wọn kó síbẹ̀. náà kò yẹ kó tó ṣe bọ̀ ìgbà tó bá ti di pé má nìyẹn máa wá sí ọ̀dẹ̀. tí bàbá Olúwalọ bá fẹ́ wá sọ́dọ̀ wọn. bóyá once in a week a lọ sílé ibẹ̀ yẹn very early a kúrò níbẹ̀ ìgbà míì lórí ìgbẹ́pẹ́ alẹ́ gángan ló máa kúrò tó máa lọ sí ibi orí òkè padà. ibi orí òkè padà. tí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wọn nìyẹn àbí wọ́n bí kìíní wọ́n bí kejì wọ́n bí kẹta. ìgbà tó bí kìíní yẹn ó lò bí like 4 or 5 months ní ìbíbà ó wá kó lọ sílé ẹ̀ ní Adó. ilé ta ni. ilé tí Olúalọ tí wọ́n kọ́ tó kọ́ fún ní Adó. Ibẹ̀ ló wá kó lọ sí ìṣó ibẹ̀ ló ti bí second born but third born tó wá lóyún ẹ̀ kó tó kúrò Nàìjíríà ó wá lọ bí sí France ibi tí ọkọ ẹ̀ mú lọ sí. bó ń bọ̀ ẹ ní sùúrù ẹ mọ̀ jà á tì fún àwọn kankan kí lorúkọ àkọ́bí. àkọ́bí èmi fún torí ọ̀dọ̀ mi ìgbà tí èmi mu ti ra èmi fún ní orúkọ kan nígbà yẹn. orúkọ wo. mo fún ní ọ̀nà ọpẹ́ mi pọ̀. ibo lẹ ti ṣèkó mẹ́. sá. ibo lẹ ti ṣèkó mọ́ àkọ́bí yẹn. Ifáàkì ní ṣọ́ọ̀ṣì tí ló ti lọ́sọ̀gbọ́n lórúkọ ń gbà yẹn. ṣọ́ọ̀ṣì wo. Winners Chapel of Power ni wọ́n ti ṣé bàbá Olúwalọ wà ń gbàtà ṣàkọ́bí ṣé wá bẹ̀. ó wá bẹ̀. Winners Chapel of Power náà ti ṣe. wọ́n gbà kẹ́ ṣe ní némì ní Winners Chapel. bẹ́ẹ̀ ni àwọn pásítọ̀ bẹ̀ gan ló wá ṣe némì gan níbẹ̀ náà wá ṣe ìgbà tájà tó gbọ́mọ wọlé gan ṣọ́ọ̀ṣì gan ló fi gbọ́mọ wọlé sí. ṣọ́ọ̀ṣì Winners yẹn náà ni. bẹ́ẹ̀ ni Winners Chapel of Power. ẹlẹ́ẹ̀kejì nǹkan bọ̀lẹ̀ ti ṣèkó mẹ́. no Chapels of His Power sorry Chapels of His Power ni church yẹn lórúkọ church yẹn Chapels of His Power. bàbá Olúwalọ náà sì jókòó síbẹ̀ nígbà kan. ó jókòó síbẹ̀ níjọ́ gangan níjọ́ bẹ́ẹ̀ ni olófún ọmọ ẹ ní orí ọ̀fẹ́. orí ọ̀fẹ́ Olúwa. bẹ́ẹ̀ ni sà. ọmọ ẹlẹ́ẹ̀kejì mo lọ ti ṣèkó mẹ́. Adó náà ti ṣèkó mọ́ ẹ. nílé tí wọ́n kọ́ fún wa àbí. bẹ́ẹ̀ ni sà. àwọn CAC ló wá ṣèkó mọ́ àbí church mi náà tún ni. but actually ìjọ tó ṣe ní mi second born ẹ mi ò sí lára rẹ. ẹ sí around. mi ò sára rẹ. now ìgbà tó wá di pé ibi tí wọ́n kọ́lé fún wọn sí ǹjẹ́ mọ̀ bí bàbá Olúwalọ lọ ń sùn tiwọn bí ẹjọ́ ń gbé gẹ́gẹ́ bí tọkọtaya. but actually náà bí wọ́n ṣe ń ṣe náà nígbà yẹn. náà ṣe ń ṣe lọ. bí wọ́n ṣe ń ṣe ní ìgbà yẹn pé kó wá kó. tó máa wá tó máa lọ. kó wá kó tún lọ. tí mo ti mọ̀ mi rò pé ó sorunjọ́ méjì àbí ọ̀sẹ̀ kan sí ọ̀dọ̀ àbúrò mi yẹn rí. now ìbéèrè tí n fẹ́ bèèrè lọ́wọ́ yín rè kí ǹjẹ́ àbúrò yín ever sọ fún yín rí pé bàbá Olúwalọ ti níyàwó kankan tó fẹ́ wọn. kódà to God we made mention ẹ̀rí fún any of his family pé. ẹ̀yin náà sì gbọ́ rí. èmi ò kàn gbọ́ lẹ́nu ẹ̀rí pé ọkọ òun àti fẹ́ yàwó rí o. Olúwalọ sì bímọ kankan rí. débi pé ó kàn ti bímọ kan fún un rí. bọ̀ǹtàn ti gbà táwọn nǹkan báyìí wá ń ṣẹlẹ̀ làwọn agbórúmọ̀ oríṣiríṣi pé bó ti bímọ 3 tẹ́lẹ̀
ó ti fẹ́ ìyàwó kan tẹ́lẹ̀ ìgbà tó tún fàbúrò mi gan èèyàn márùn ló fún lóyún ó ti bímọ 5. ẹni sùúrù ìyẹn ò tí ì kàn mí ọ̀rọ̀ sì ń bọ̀ lórí aspect yẹn. now ìgbà tán wá lóyún àbígbẹ̀yìn kí ló ń tó fà á tí wọ́n fi gbé àbúrò yín lọ France. náà ìgbà tó lóyún last born yẹn ṣe ń gbọ́ sà ìgbà tó lóyún last born yẹn ni ó fi gbé àbúrò mi travel out. kí ló fà á. èmi wọn tó fà ń gbà yẹn ó ṣàṣàdé even gan ọjọ́ ìgbà tó ṣe bóyá ọkọ̀ ètò ọkọ̀ òkè ń pè é mi ó ti rẹ̀ sàbọ̀tẹ̀ mi àtàbúrò mi ó ní a máa ń sọ̀rọ̀ àbúrò yìí sọ fún yín pé ok àbúrò mi ló ṣàpè mí ní ijọ́ kan ó wá ní sista pé ọkọ̀ fẹ́ mú òun travel out ó wá ní sí pẹ̀lú bó ṣe wà ní condition báyìí ó wá ní òun á lọ sí òun fẹ́ mú ọ̀nà ní òkè kò sí problem pàtó kúkú wà Nàìjíríà náà àkókò rí ọkọ̀ náà mọ̀ ẹ́ pé bóyá wà tọkọ ẹ̀ jọ gbé ní tọkọtaya kódà gan torí ìdí ẹ̀ gan ni mọ́mì mi ṣe wá state tí ọ̀dọ̀ ẹ̀ ní Adóńgbà pé kó má dẹ̀ pé ó máa feel lonely pẹ̀lú òun àti àwọn ọmọ. ìyẹn nílé tí wọ́n kọ́ fún wọn. ní ilé tí wọ́n kọ́ fún ní Adó. so mọ́mì ló máa wà lọ́dọ̀. ṣé ńgbà tí wọ́n ń travel yẹn tó fẹ́ lọ France yẹn ṣé àwọn nìkan náà lọ ní àbáta àwọn ọmọ méjì. náà òun àtàwọn ọmọ méjì lọ lọ. àtọyún. àtọyún inú ẹ̀. ó tọ́dún mélòó báyìí. tí n bá ṣe kí ni sẹ́kọ̀ọ́ máa lọ síbi 10 years right. 10 years. no àtàwọn small me 10 years ya. 10 years now láti ìgbà tí táàbúrò yín dé France yẹn tí wọ́n land ǹjẹ́ pè yín lórí fóònù. ó pè. ọdún mélòó fi jọ sọ̀rọ̀. a máa sọ̀rọ̀ dáadáa but nǹkan tó jẹ́ pé tí mo chat pé mo ti gbóhùn ẹ̀ dáadáa jù ó ní year 2022. let's gbóhùn. close to 3 years báyìí. mo ṣàmọ̀ pọ̀ ọmọ mi kan husband mi fẹ́ ṣe wedding báyìí. ó wá ṣàpè láàrin ọ̀sẹ̀ yẹn a fẹ́ ṣe wedding ni mo ti gbóhùn ẹ̀ last. kí ló jọ sọ́ngbà tẹ̀ pé wọ́n fún wedding. a kò sọ nípa wedding pé a kú múra o sìtá mi kó ṣàṣàdúrà fún ọmọ yẹn báyìí then ọjọ́ kejì ọjọ́ Sunday wedding yẹn a lọ ṣe Thanksgiving church kọ́lẹ̀ tún wọlé sórí fóònù ó tún kí mi ó mọ̀ pé ìgbà ni mo ti gbóhùn ẹ̀jẹ̀. gbogbo ìgbà tí wọ́n wà ní France yẹn ìjábúrò yín ever sọ kankan nípa ọkọ wọn fún yín. kò tẹ̀ sọ fún mi ju gbọ́ kan rí ó pẹ́ ó ṣàǹtí sàmì bá mi pray ó ní sista ó ní òun àtọkọ òun ó ní wá sí ọ̀dọ̀ òun náà ló gbà kọjá ó ní kò yà sọ́dọ̀ òun jẹ́ pé kò tẹ̀lé kí àwọn ọmọ ẹ̀ wípé ó blọ́ọ̀kì nọ́mbà ọmọ wọn wípé kò tẹ̀ kí wọn kò béèrè àlàáfíà ọmọ náà ní kó máa ó ṣàkàbà bóun gbàdúrà ó ṣáà ní kó fi ọkàn rẹ̀ balẹ̀ nígbà pé kò sí kankan pé àlàáfíà ni. àwọn ọmọ yẹn ṣé obìnrin làwọn mẹ́ta àbọ̀kùnrin. rárá sà ọkùnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta. ọkùnrin làwọn mẹ́ta pátápátá. bẹ́ẹ̀ ọkùnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta. bàtà pé àwọn ti bímọ France o ọkùnrin làwọn tún bí. ó pè mí. now nọ́mbà tí wọ́n fi máa ń bá yín sọ̀rọ̀ nígbà tó máa ń France yẹn ìjẹ́ yìí ń padà pé nọ́mbà yẹn láti gbà yẹn. mo pè láti gbà yẹn. kí ló wá ṣẹlẹ̀. kò lọ́nì. kí ló ń kọ kí ló ń sọ. ẹ mọ̀ á gbé síbi voice note. inbox. nǹkan tó máa ń ṣẹlẹ̀. nígbà tí machine bá ń bá yín sọ̀rọ̀. exactly. ṣé nọ́mbà yẹn ṣì wà lọ́wọ́ yín. ó wà lọ́wọ́ mi. ó wà lọ́wọ́ yín. ó dà kí mo ti rí tẹ̀ kúrò ó wà lọ́wọ́ mi. ó wà lọ́wọ́ yín ẹ gbọ́dọ̀ wá o. ok. ó wà lọ́wọ́ yín yẹn á ní ìdí yẹn. ó wà lọ́wọ́ mi. torí nọ́mbà yẹn náà ṣe pàtàkì. now láti ọdún kẹta báyìí ẹ gbúrò àbúrò yín mọ́. ẹ mọ nǹkan tẹ́mi ò fi pè mọ́ torí ní kó tó di ọdún yẹn gangan mọ́tí mi lọ sí program ọkọ ẹ̀. lẹ́kọ̀ọ́ àbí níbo. lẹ́kọ̀ọ́ náà ni ní Jesus City lẹ́kọ̀ọ́. so wọ́n wá dé láti ibẹ̀ ńgbà yẹn 3 days after wọ́n tí wọ́n fẹ́ lọ sí èkó náà máa ń ṣọdún. so wọ́n á lọ sọ́jà pé káà lọ rà kan ní ọjà Bísí. On the way coming back home bí màmá ẹ̀ ṣàṣe fẹ́ǹtì nìyẹn. ìyẹn girama. bẹ́ẹ̀ ni wọ́n ṣàṣe fẹ́ǹtì nìyẹn ara àgbẹ̀gbẹ́ ló ṣáà pè mí mo ṣáà lọ bá wọn. ẹgbẹ́ àpòyábọ̀ àmì bá dáhùn pé àwọn ti pòyábọ̀ pé láti bí ọ̀sẹ̀ kan gbogbo kì í gbé kọ́ọ̀lù àwọn ọmọ kí ló dé nínú bá pè orin green gbà ẹ̀ kò gbé. so inú yẹn ló kọ́ àbí mi pé so ká ní pé màmí náà kú náà bọ́mọ yóò ṣe ní gbé kọ́ màmí nìyẹn èmi ò kàn mọ́ pé
èmi á bìlì pé ọmọ ìṣe wá dájú tó ní tiwọn báyìí pé ìyá ẹ̀ pé kódà pé ṣọ́ọ̀ṣì ọkọ ẹ̀ ni màmá yìí lọ sí tó ní òtútù wàhálà kankan tó ti ṣe tó yẹ pé kò rest fẹ́ kó rest àgbàlagbà ní stage yẹn pé kó yẹ kó rest kò jẹ́ kó rest tó tún lọ pé káàkiri kó wà ṣáà máa bá nù fẹ́ ṣòkò yàtọ̀ ní màá lè padà gẹ́gẹ́ bí àkọ́bí ń gbà ẹ̀ mo ní màá lè kúrò mi báyìí pé mi jẹ́ kó bẹ́ẹ̀ ni mi ní first born wọn pé màá lé ọmọ yìí padà pé mi ní jẹ́ so èmi ò wá pè é nìkan bó kí náà ti pè pé irú nonsense wo nìyẹn kẹ̀ so lèmi ò kàn fi pè é ní gbogbo táìmù tá a fi ṣọdún ẹ̀mí but still gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ mo wá wò pé ìgbà kan mo wá pè máa mi gánà mo ní àṣekò pé ń gánà àṣekò kí fọdún ní mámi ní kò sí àwọn so èmi náà kẹ̀ tó bá ìmọ̀dé olóhùn máa ń pè láti máa rí nǹkan ọ̀wọ́n báyìí òun máa kọ́lẹ̀ mo kọ́kọ́ máa rí ìdájí rí nǹkan tó kù máa rí kọ́lẹ̀ gbà mí inú kápínì ẹ̀ mo wá wò pé ọmọ yìí náà mà tó ní mo tún pè é the same thing bẹ́ẹ̀ àjọsọ̀rọ̀ mo tún pè é ní ìgbà yẹn kò ṣáà respond títí gbogbo aṣáàmúlẹ̀ wa ń pè pé kí ló ṣe ọmọ ìkẹ́ kí ló ṣe mo ṣáà máa bèrè lọ́wọ́ àbúrò mi ṣé ìgbúrò ọmọ à ń ṣe àwọn òkú rẹ̀ o mo tẹ̀ fún akọ́ tó tẹ̀ close pẹ̀lẹ́ dáa wọ́n ní sàwọn òkú rẹ̀ rápẹ́ irú nǹkan kí mo mẹ́sẹ̀gì lórí fóònù pé wọ́n máa fi mẹ́sẹ̀gì pé kò ní reply wọn kọ̀ọ̀kan bẹ́yìn mo ṣáà pé. ǹjẹ́ ẹ̀yin àti màmá jọ lọ sọ́dọ̀ bàbá wa lọ rí? mo tẹ̀lé wọn lọ rí nígbà tó ìkọ́kọ́ ṣẹlẹ̀ tí màmí sọ pé ó pe àwọn torí màmá yẹn wá aṣọdún ní páàkì nígbà mi ìdẹ́kọ́ lọ sẹ́kọ̀ọ́ mo wá ní wọ́n wá sọ́dọ̀ mi wọ́n fi kọ́dọ̀ mi lálẹ́ nípa lọ sùn sí ọ̀dọ̀ tiwọn náà wọ́n ṣe dé nìkan bí after 9 nìyẹn ẹni tẹ̀ wá bí kí ló dé wọ́n á ní àpé kí n wò kan tí bàbá orí ọ̀fẹ́ send sí àwọn ní orí fóònù kí ló send sí ní orí fóònù ó wá bọ́ sí voice note mo ṣàwá àwa play mo ṣàgbọ́ pé màmá ẹ kújọ́ mẹ́ta o òun ní kóun fi ẹjọ́ ìyá orí ọ̀fẹ́ kóun fi sùn yín ni o tó bá ti provide àmọ́ fóun láàrin ìjọ bíi mẹ́ta o kó má pè òun mọ́ láéláé pé tó bá dẹ̀ nìkan tó ṣẹlẹ̀ sáwọn ọmọ yẹn kò sí ọwọ́ òun kankan níbẹ̀ o pé títí Jésù máa fi dé pé òun ò ní gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ mọ́ tó bí máa ṣàṣewá rọ̀ṣẹ̀ wá mi gẹ́gẹ́ bí abiyamọ kí lẹ fẹ́ ṣe báyìí bó ló wà màmí ló wà lẹ́kọ̀ọ́ níbi ṣọ́ọ̀ṣì tí wọ́n ṣe bí àìsàn àṣegí ní ìdájí nìyẹn mo sọ́dọ̀ mi náà gbà wá mo ṣẹ̀sùn wọn dé títì ìgbà yẹn wọ́n ṣàlọ́ba ní Jesus City ní John bámá dẹ̀ ṣe lóun ṣe débẹ̀ ó ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní mi ò sí bẹ́ẹ̀ o but mo ṣàwọn kò má mi ò lè parọ́ mọ́ ó ṣàṣe ní ó ṣe bẹ̀rẹ̀ sí ń sọ̀tún òun yẹn tó bẹ̀rẹ̀ sí ń bára tó bẹ̀rẹ̀ sí ń sọ̀tún tó ń pariwo lé òun lórí níbẹ̀ pé kí lóun wá kóun jáde kóun máa lọ kíní kan pé kò tiẹ̀ bẹ́jú wo àwọn ará wọn ní rẹ̀ bá kí wàá fi ọwọ́ tiẹ̀ ń jà tó ní ká máa ń sọ̀tì àgbàlagbà báyìí pé kò ẹ̀ kórí bẹ́ẹ̀ màmí sọ pọ́ìntì kan níbẹ̀ tí ìrìnàjò lálẹ́ wọ́n ní àwa iṣu wọn ló àbí kí ló máa ń sọ Yorùbá iṣu òun ló tọ̀ iṣu wọn ló tẹ àmọ́ ní màmí ẹ má sọ bẹ́ẹ̀ èmi náà wà ní ọkọ̀ bẹ́ẹ̀ mi lè máa jà pẹ̀lú ọkọ mi kò sọ́kàtà tó kì í jà kò bí àwọn nísàfẹ́ lọ láti Ìfàkì wá sí Èkó irú yẹ̀yẹ́ òye kí wá nìyẹn tó lọ́ kọ́ máa jẹ́ wòlíì nàbí kí ló ń pè kò ẹ̀kọ́ níbẹ̀ tó àtìgbẹ́ mo wá pè àbọ̀ pé kí n ṣe ṣọ́ọ̀bù kùtù wà pé kò nǹkan tí ọkọ̀ ẹ̀ sọ kó dà gangan mo tún tẹ̀sẹ̀ gan lórí fóònù pé wò kan tọ́kọ ẹ̀ sọ sí màámi irú ànífẹ́ òṣìwò yẹn ṣòfin màámi wọ́lẹ̀ ní iwájú ọkọ̀ ẹni tó fi yẹ pé yẹ̀yẹ́ tó máa ń sọ̀tẹ̀ láàrin ibi yẹn pé kò dáa o tó màámi gan sọ pé ṣọ́ọ̀ṣì gan làwọn sùn sí pé kò tẹ̀ aláwọ̀ káwọn kan kò tẹ̀ bèrè báwọn ṣe sùn báwọn ṣe jí pé ibi ṣọ́ọ̀ṣì gan làwọn lọ sùn sí. ìgbà tẹ́ ìwà gbọ́ ọgbọ eléyìí ṣe wá tẹ̀lé màmá débẹ̀ lẹ́ẹ̀kan. ìgbà tí màmá máa sọ gbogbo nǹkan bẹ́ẹ̀ fẹ́ mi torí kò ń pè mí ìyá ìyàwó ẹ̀ náà ìbùkún ìyá ìyàwó gan kò ń pè mo lè sọ kò ń pè wọ́n àfiwí mo wá ní kó kà tó nílò kò ń dè ó yẹ kí ìfẹ́ náà sí Èkó torí gbogbo time guy another year news yá ìyẹn bí January títí di December tó tún ṣe another program kẹ́ imagine mo wá gbé rẹ̀ náà àti wọ́n ṣàjìjọ lọ torí mi ò mọ̀ bẹ̀ wọ́n ṣàjìjọ lọ sí Jesus City yẹn. ṣe wá rí bàbá Olúwa lọ. mi ò rí mo dẹ̀ tún rí but ìgbà táwa dé Jesus City yẹn tó dé àfi rí àwọn kọ̀ọ̀kan níbẹ̀ irú man kan wà bẹ ṣé pastor ṣọ́ni báyà bìtà náà ti ẹ̀ ń torúkọ ó wá ní ṣọ́ọ̀ṣì náà ṣàdó náà bẹ ara àwọn wòlíì ẹ̀ náà ni màmí gan sọ fún mi mọ́tò gan pé torí bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ìṣètẹ̀lẹ̀ wọn wà àdẹ̀jọ sọ wọ́n náà wọn nígbà yẹn pé ok báyìí ni pé bóyá tún gbọ́ ló ṣẹlẹ̀ àwọn náà gan wà rí ẹ̀ tó ìgbà tí mi sá máa débẹ̀ mo wá rí ìkànnì ọmọ wòlíì ẹ̀ wọ́n pè ní Dèjì ara ọmọ wòlíì ẹ̀ náà ni wọ́n pè ní brother Dèjì tó èmi àti ẹ̀sẹ̀ tó rọra dáadáa torí èmi àti mo mọ̀
Ìgbà tí mo ṣàdé bẹ́ẹ̀ mo wá ní mo sọ pé mi ò ní jẹ́ kí n rí. Wọ́n á ní mi fẹ́ rí fún ti tèmi ni òkè pé mo fẹ́ rí fún nǹkan kan o. I understand. Ọ̀hún gẹ́tì dẹ̀ mo ṣàwárí mo ní mo fẹ́ rí fún mi torí ó ń ṣe kásítẹ́lì ìgbẹ́ náà mo ti lè rí. Mi ò ṣàwá kò jẹ́ kí n rí. Àṣà ló wá pè mí. Nǹkan tí wọ́n á notice bẹ́ẹ̀ ni pé ọlọ́mọ ẹ̀ka àbúrò mi ṣe lé wọ̀. Kò sí bí wọ́n ṣe lè kéréké níbi àná. This is the ọ̀tẹ̀ rẹ̀ ní gbogbo ìpínlẹ̀ pé àwọn ìpínlẹ̀ wọn pé kọ̀pẹ́ mo rántí ìgbà tẹ́ pé ó ń fẹ́ àbúrò mi tẹ́ pé ọ̀dọ̀ mi Ìfàkì ó kọ́kọ́ mojú kó tó mọ àwọn ará Èkó torí màmí wà lẹ́kọ̀ọ́ ńgbà yẹn. ìyẹn bàbá olúwa ló àbí. Bẹ́ẹ̀ni Èkó èmi Ìfàkì lájújọ Ìfàkì ló máa wá sí táǹdà kó tó mọ̀ màmí èmi ló kọ́kọ́ mọ̀ tó máa rò pé kátẹ̀pá ti owó tì ṣé ẹlòmíràn ẹ̀yin wọn ṣáà lánàá ara àwọn ilé ìpínlẹ̀ kan ó yẹ kó recognize wa ibi tá a wà yàrá tá a dé sí ibẹ̀ ló máa ń gbà lọ gbà jáde gbà wọlé this particular hotel dé nìkan kó tẹ̀ kọlẹ̀ kó pé ẹ lóò màmá pẹ̀lẹ́ o báwo ni náìtì o ẹ̀gbọ́n ìyàwó mi kò yọjú sí mi ọ̀hún ti gbà tí mo fẹ́ máa lọ mo ṣáà fẹ́ mo ṣáà fẹ́ gòkè pé kí n lọ rí lókè ní ìgbà yẹn mi ò rí ní àwọn àlejò wà ń bẹ̀ ìgbà tó ṣàmáyá ó sọ̀kalẹ̀ ó fẹ́ máa lọ sí òun náà fẹ́ máa lọ ìlú náà ṣáà já mi àṣà ìgbésùn sí báwo ni kinní kan báwo lẹ́sẹ̀ àmọ́ ló wà òkè ló lẹ́sẹ̀ ní báyìí sí àmọ́ náà ní fi ṣọpẹ́ṣàn sí mi ó ní kọ́ lọ gbé oyin fún mi ńgbà pé kí n máa fi fá nìkan mo gbà lọ́wọ́ wọn oníṣìta àríra. ẹ̀yin ò sì béèrè àbúrò yín mọ́mẹ́ǹtì yẹn. ẹni bí àwọn èèyàn pọ̀ sọ dẹ̀ òdẹ̀ wa gbọ́ bí ó ti mọ̀ nǹkan tí mo fẹ́ sọ ṣáà ní síta àríra. àtìgbà yẹn kí ló mọ̀. àtìgbà yẹn mi ò lọ torí program tó ṣe dán last year gan tí mo bá kí n tí tẹ̀lé wọn lọ mo ní mi ò lọ́dún kankan. now ohun tí mo fẹ́ bèèrè lọ́wọ́ ilé ilé báyìí awuyewuye tá à ń gbọ́ káàkiri ohun tẹ́ ń sọ tẹ́ ń fìdí ẹ̀ múlẹ̀ fún wa báyìí ni pé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n Yẹ́misí tẹ́ jẹ́ àkọ́bí ilé wọn láti ọdún kẹta báyìí ẹ̀ gbúrò àbúrò yìí. àgbúrò ẹ̀ sà. ǹjẹ́ ẹ ní nọ́mbà bàbá olúwa lọ́wọ́. wọ́n ní nọ́mbà ìdání pọ̀ kò lè gbé láéláé. ṣẹ́yìn pè wọ́n rí. èmi ò pè òkú sínú tó fẹ́ pè fún bọ̀ táìgbà tọ́rọ̀ àwọn àtàbúrò mi yẹn ń ṣẹlẹ̀ mo pè dáadáa mo dẹ̀ tún bá sọ ní WhatsApp kò gbé call mo tún ṣe voice àtọ́ kò kàn reply mi rí. ó wá tó ọdún mẹ́ta báyìí tábánikà kà á lẹ́yìn tí rí àbúrò yín tó ń jẹ́ Yẹ́misí mọ́. bẹ́ẹ̀ni. ẹ sì ń wò pé ọmọ ẹni kú ó sàn jọmọ ẹni sọ ni lọ bẹ́ẹ̀ni. pé kí bàbá olúwa lọ ká máa ń sọ bí tíyàwó ìtàbúrò yìí wà. nǹkan tó kàn tẹ̀ wá dùn mí ni bíi kò tí ì pé a month bíi 3 weeks ago báyìí wọ́n ní ó ń ṣó fọ́tò àwọn ọmọ yẹn ọmọ àbúrò mi tó dẹ̀ pé totally wrong ní ẹ̀sà. kì í ṣe àwọn ọmọ yẹn. fọ́tò ọdún bíi 10 tó ń ṣe tó náà kọ́ wọn ní kẹ̀kẹ́ ẹ gbọ́ ẹ bá wa sọ fún ibi kí tọ́mọ yẹn bá wà kó gbé kẹ̀kẹ́ kó pa kẹ̀kẹ́ tí o kó mú fọ́tò kó dúró pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ẹ̀ báyìí kọjá fọ́tò kó pòsò pé kó afẹ́gbọ́n àbúrò wa. ìyẹn ni pé fọ́tò ẹ̀họ́ náà rí fọ́tò yẹn o tẹ́yìn ẹ̀ń tó ìsọ̀rọ̀ ni pé ìgbà táwọn ọmọ yẹn wà Nàìjíríà. bẹ́ẹ̀ ni sà. ni ìgbà yẹn mọ̀ tí ìbíyà àbí kẹ́yìn gan. last born gan náà lọ́wọ́ ìyàwó gbà yẹn bí mo ṣe rí fọ́tò yẹn. ó wà lọ́wọ́ ìyàwó lóòótọ́. last born France ló wà gbà yẹn wọn ò sí Nàìjíríà gan France ló wà. ìgbà yẹn ni fọ́tò gbà yẹn ni. ló ń ṣò. àkọ́bí gan ti máa tó ọmọdún mélòó báyìí. ó ti lọ sí bíi 14 years old báyìí. 14 years. bẹ́ẹ̀ni. fọ́tò tẹ́yìn dẹ̀ rí yẹn kì í ṣe fọ́tò gbẹ̀gbẹ̀. bẹ́ẹ̀ni sà. so I need the photo yẹn recent one báyìí kó mú ìyàwó ẹ̀ tira àtàwọn ọmọ yẹn kó bá wọn sọ̀rọ̀ ni. ohun tẹ́yìn ń sọ báyìí ni pé bàbá olúwa lọ o a ní àfúnyín lọ́mọ mọ́ o ṣùgbọ́n ẹ fẹ́ rí àbúrò yín. bẹ́ẹ̀ni. ẹ fẹ́ nu ara yín sọ fún àwọn Nàìjíríà. a fẹ́ rí àbúrò wa ẹjọ́ ẹ bá bẹ́ẹ̀ kó bá wa fi fọ́tò kó mú fọ́tò sẹ́gbẹ̀ẹ́ àbúrò mi gangan. ṣé fọ́tò lẹ fẹ́ rí ni àbábúrò gangan. mi ò kàn rí fọ́tò mi ò nídìí fọ́tò mi ò nídìí anything ju pé ọmọ mi àbúrò mi àtàwọn ọmọ bí mo dẹ̀ ṣe fún láàyè yẹn ní kó ní bá mi ṣe mú padà wọn láàyè àtàlàfíà. yẹn ni pé ààyè tọmọ ń lọ France bẹ́ẹ̀ni ni mo fẹ́ rí o. ẹ̀yin gan wà áfítà ọmọ tọmọ àbúrò yín bí àbúrò tí yín gangan lẹ́yìn fẹ́ fojú kàn. òun gangan mo fẹ́ fojú kàn sà. torí kì í ṣe orúkọ yín làwọn ọmọ yẹn ń jẹ́. bẹ́ẹ̀ni àbúrò tèmi gangan mo fẹ́ fojú kàn. ìfọ́tẹ̀jẹ̀ yín tó jọmọ yín tábàyẹ pẹ́yìn náà ń dá yẹn bímọ ẹ ti bírú àbúrò yín yẹn lọ́mọ. dáadáa ibùgàn ọmọ mi tiẹ̀ ni torí ìgbà tó wà kékeré kò sí ó ju bí ọmọ ọdún 4 ló ṣe ńgbà tí bàbá mi kú kò mọ bàbá mi dàgbà bẹ́ẹ̀ ni sà
kò mọ̀ èmi gan ló máa rò bóyá mọ́mì gan ló mo sọ pé mi ń ṣe mọ́mì pé kó máa pè mí sísà olópè mí sísà títí di wákàtí àwọn èèyàn fi máa pè mí sísà. the same sista Fúnkẹ́. bẹ́ẹ̀ ni òun ló dá sísà yẹn kalẹ̀ nígbà tó bá pè mí mọ́mì máa ní mi ṣe mọ́mì ẹ pé mọ́mì